ọkùnrin kan tó ti já amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Lizzy Anjorin nígbà kan rí ti jáde láti wá sọ irú èèyàn tí Lizzy Anjorin jẹ́ àti bí ìjà òun àti Ìyábọ̀ Òjó ṣe bẹ̀rẹ̀, èyí tó mú kí Lizzy Anjorin fún lésì ọ̀rọ̀ rẹ̀. Ẹ gbọ́ ohun tó sọ. Yoruba adage says, ìgbà ọmọdé ò lè ṣeré fúngbà ọdún. If you have someone like Ìyábọ̀ Òjó around you, don't keep your old friends. Most especially the ingrate ones. Don't keep them too much. Something happened about this DAYO BADMUS. DAYO BADMUS write-up. It's a good one, DAYO. Whatever you want to say, once you have your evidence, you are free to say it. And one thing about me is this: I don't go for people in a hurry. I always give you long rope to display whatever you want to bring. After doing everything, I will come with my receipt and finish you with truth. Amen. DAYO, no doubt. Ìyábọ̀ Òjó brought you. No doubt. You and Nike have been working for Ìyábọ̀ Òjó for a very long time. Ìyábọ̀ Òjó, Nike, you were my manager. You are like Davido's PR. At least we all saw what you, Ìyábọ̀ Òjó, and Davido's PR, we all saw what you were doing on that group. Remember that 2018, when the first time Dorcas came for me, she brought Nike, and I was the one that even went to her mom's house to tell her she should move into me. And one thing about Yoruba people, all Nigerians, guys, as you are watching me, when you want to help people, don't expect anything in return. When you want to help anybody, and when you are helping anybody, be careful of people like Ìyábọ̀ Òjó. She will go to any length to get close to people you are helping. She will bring them to destroy you and package them as donation material. So be careful. So what DAYO wrote, I will be reading it, and I won't say much now. You don't understand? Let me just, DAYO, give us more materials. Mommy. Yes, yes, honey. Tanya, shari ke wa nbe. All over you kini. Ibo ni sweet wa. Fún mi 1 minute. Oh, really not very cool. DAYO, fún wa jẹ àwa ń gbádùn ẹ. Kò sí nǹkan tó distract wa from Ìyábọ̀ Òjó's case. No matter how you assist our Yoruba people, I don't know if Hausa people are like that or Igbo people are like that. If you are giving them anything, do not expect anything good from them. Just expect that they are coming to destroy you. Am I communicating? If you like, give them food. If you like, give them house. If you like, give them clothes. But there are some people that are quite appreciative. Let's see what DAYO wrote so far. He has done part 1, part 2. DAYO, give us one more. Give us more. We need more. We love it. We are loving it. You don't get it. So, but nothing can distract us from Ìyábọ̀ Òjó's issue. So, guys, ẹ má bínú, mi ò rí comment mi ni. So, bá mi pé Ọlá kó wà lórí kíní. No, now, jẹ́ kí n lọ sí kíní ẹ̀ gangan about him. Let's read about him. They can't move on. Okay, part 1. He said Lizzy Anjorin all lies, all the truths. Only the brother has been the public domain for years. I had been so quiet and loved the peace that my silence brought to me. Unfortunately, the silence has to be broken because my reputation is now involved. Your reputation, Ìyábọ̀ Òjó's reputation, what? No, má lo eléyìí. Oh, mo lo. Má lo eléyìí.
ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ yín ní repetition fúnra ara yín lẹkún máa fúnra yín lóògùn jẹ. Only unfortunately the silence has broken because the reputation is now involved. Kò ṣe reputation Ìyábọ̀ Òjó mọ́. Also ìmùlẹ̀ ọ̀rẹ́ friendship fraternity is also involved and won't betray that too. That subject of the matter, Ibukolu Elizabeth Yenukume Anjorin, now Alaja Aisha Anjorin, is long-time friends of mine. We worked together for many years as artist manager relationship. Mo kúrú pé o fún mi le endorsement kankan. Mi ìtare ngbe endorsement. Mi ìtare gba nǹkankan. Mo kọ́ dúpẹ́ lẹ́gbẹ̀ẹ́ fọ́lọ́run fún yẹn. Ó ti yé. Obìnrin tó bá dẹ̀ ń ṣiṣẹ́ tó ń fọ́kùnrin lówó lójoojúmọ́ ọ̀gá ni. Dẹ̀ mọ́ra rí àríra rí. Àbí? Èmi nìkan dẹ̀ kọ́ ní celebrity. Only at the peak of our working relationship, I combine many skills to serve her as my principal, and this include being a manager, publicist, personal assistant, friend on many occasions, a driver. Dẹ̀ gba kọ́bọ̀ ọ̀fẹ́ ló kàn ṣe gbogbo ẹ̀. Títóbi Ọlọ́run ọba. I also acted a big brother to her because of a little age different to my advantage. This gave me the opportunity to see her up close and personal. Mo ti ẹ̀dúpẹ́ pẹ̀rù wọ́ wà ẹjá wo ibi tí Lizzy ti jalè àwọn tó mọ Lizzy lóde yìí. Many with good intention want me to call her to order each time she go not online. Mo go naughty. Ṣé mo yẹn go naughty nìyẹn mo fi ràn gbóyin lọ́wọ́. Only most of this time these calls get irritated because I have my own life. Ṣé Ìyábọ̀ Òjó ló ń pè àbí ta ló ń pè ẹ́? Àwọn olómù ẹ̀ mọ́ mi. Ọdún kẹwàá tó ti lọ rè bá ń parí kẹ́. Ọdún kẹwàá tó ti lọ rè náà. Ọdún kẹwàá tó ti lọ lélẹ̀. Ọdún kẹwàá tó ti lọ. Only my journey with Lizzy Anjorin started about 16 years ago. I was a young journalist, but you've left my place, or let me say, I decided not to see anybody. Láti bóyá 2016 mo rí ẹ last àbí, or 20 àbí. Okay, 9 years or 10 years, okay. I was a young journalist working with my boss, Femi Adepoju, at the first whatever. They should be around 2008. I was on the entertainment desk for the soft Sam magazine, blah blah. Wale was handling the music, blah blah blah. Late that year, a story had broken out in national dailies and soft magazine about a Nollywood actress who stole a car. Mo dúpẹ́ pé receipt wà ńta. Arrested and answering question with the police. O lè parọ́. Jí mọ́tò. Èmi mo jí mọ́tò ara mi. Èmi lọ́lọ́pàá tó wà lẹ́ arrest. O lè parọ́. Ọ̀rọ̀ mélòó ló fẹ́ sọ? Answering question with police. Èmi tí mo ní mọ́tò mi. Lọ́lọ́pàá arrest. For those of you watching me for the first time, this is what Ìyábọ̀ Òjó has been doing to everybody. Ṣẹ́rí manager Davido tó wà lọ́dọ̀ Ìyábọ̀ yẹn, ẹ̀yin ló jọ lójú kò jà wá lójú. A ti sọ fún yín látọjọ́ tó ti pẹ́ kò yé yín. Ṣé ẹ̀bá we work o, we doing sewing. Ọba sùn ní time yìí kẹ̀. So nǹkan tó sọ ní pé arrested and answering question with the police. Oh, lè parọ́. My editor Malik Ibitoye called me and asked me to go after the story, and I give different angle what was I reported. That was the style of journalism then. Things go viral now because quack journalists copy and whatever. The magazine through blah blah blah. Our daily line of production is in an interview with her on the spot, asking all the controversial questions that will satisfy my ever demanding editor Malik. By early Monday, lovers of celebrity blah blah blah. She, Lizzy, who was already at loggerhead with many publishers. Oh, lè parọ́. As at then, oh, lè parọ́ mommy, who didn't contacted her before publishing story of theft. Kokomi was so impressed. Ṣé ló bá wọn story Kokomi? Dayo wojú mi. Ogun ní ṣìlímù èpè ò kì í ṣìyàn jà. Lánàá yẹn, gbogbo àwọn tó parọ́ mọ́ mi, àwọn dà lẹ́nìí. Bọ́lá ń ṣe máa ń ṣọlá nìyẹn. Ó ti yé
bọ́lá ń ṣe máa ṣan ṣorí tẹ́dà bá ti gbó ti tọ́ dání àbùṣebùṣe yẹ máa ka story mi lọ mega testimony ẹ má worry everything ma were taken care of ẹ fọkàn balẹ̀. I become more like resident in her home. At this time she had an apartment, many things and almost everything had to go through me before reaching her, mostly media interaction and interview and engagement. I become more like a resident in her home. At the time she had an apartment in Ikorodu area of Lagos. After a few months of meeting her, she located to Obawole area of Ogba in Ifako, Ijayi. Her movement to island of Lagos was from that mainland part of Lagos. Like I said earlier, I will do my best to enlighten people, most especially fans, friends and foes of Lizzy Anjorin, and that we also set the record straight and shed more light most controversial debate about her persons and personality. Ẹ má gbàgbé pé Dayọ̀ tó kọ kíní yìí, ẹ jẹ́ kí n fi nǹkan kan hàn yín ká tó move on. He contacted me few months ago or few years ago. I just blocked him. So ẹ jẹ́ ká kọ́kọ́ wò Dayo Badmus, sorry. Dayo Badmus. Just blocked him. Ẹ wá wò. Ṣé ti rí? So mo kàn fẹ́ fẹ́lẹ́ yẹn lighting yín ni. Ó ti yẹn. Àwọn manager yín, àwọn PA yín, àwọn cook yín, àwọn driver yín. Tó máa end up sọ́dọ̀ Ìyábọ̀ Òjó kẹ́ ṣí brain yín. Thank you. So look at this is Dayo Badmus. Shall you see? You see Dayo Badmus for? He changes line every day. Hello Ìbùkún, miss call. Kí lẹ tí mo ṣe, mo block her straight. Eri mo block her straight. For reason best known to me, àsìkò ọ̀rọ̀ tí tó. Tásìkò ọ̀rọ̀ bá tó, ẹ jẹ́ kó fún wa sí. Àwọn pé mi ò kí ń rush. Let me show you guys. Àsìkò ọ̀rọ̀ tí tó yàn kí ń bẹ́. Ó lè ní information gidi tó fẹ́ fún wa. Ṣé ti rí Dayo Badmus? Òun lélẹ̀. Eri hello Ìbùkún. Eri ó fún mi ní miss call. Around 6:05 mo gba blocking. 19th of May 2025. Eri mo gba ní blocking. Dayo cannot use his life history to educate us. Lizzy Anjorin náà ni everybody. Àti mọ̀ bóyá Dayo Badmus máa fún Lizzy Anjorin lórí ọ̀rọ̀ náà báyìí o.